Don Jazzy dá 100 million naira sí àpò àjọ tí VDM dá sílẹ̀. Portable máa fa ìbínú yọ o. Ṣé ni orí ayélujára máa ń gbóná jẹjẹjẹ. Ìdí ni pé gbajúmọ̀ kan lágbo amúlùdùn Michael Collins Ajere tí ó pè yán mọ̀ sí Don Jazzy tó ti jí akọrin rí tó ti wá di agbé àwo orin jáde báyìí. Ó mà ti dá owó tó lé ní 100 mílíọ̀nù náírà sí àpò àsùnwọ̀n ẹ̀dáwó kan. Bẹ́ẹ̀ bá gbàgbé, láìpẹ́ yìí ni VDM tí ó pè yán mọ̀ sí VDM tó jẹ́ òǹwòye nípa ohun tó ń lọ ní àwùjọ lórí ayélujára. Ó mà ló máa gbé àjọ aláàánú kan kalẹ̀ ní orúkọ ara rẹ̀, èyí tó ní káwọn èèyàn máa dá owó sí. VDM kéde lórí ayélujára pé òun fẹ́ dá àjọ náà sílẹ̀ láti máa pèsè ìrànlọ́wọ́ fún àwọn ilé ẹ̀kọ́ káàkiri ní Nàìjíríà, bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn mà ló koro ojú sí ìgbésẹ̀ náà lórí ayélujára. Àmọ́ àwọn ọmọ Nàìjíríà míì ló ti fi owó ránṣẹ́ sí VDM láti bẹ̀rẹ̀ ètò tí dá NGO náà sílẹ̀. Àmọ́ ní ọjọ́bọ̀ Thursday, òun ni ariwo mà sọ pé Don Jazzy ó ti gbé owó bíi mílíọ̀nù lọ́nà 100 sílẹ̀ fún àpò ẹ̀dáwó VDM náà, èyí tó ń ya ọ̀pọ̀ èèyàn tó ń yà wọ́n lẹ́nu. Ṣùgbọ́n ìgbésẹ̀ Don Jazzy yìí ó ní kò mà dùn mọ́ Portable nínú, tó sì fi gbé ta o. Ní kété tí VDM máa kéde oore tí ó máa gbà lọ́wọ́ Don Jazzy, ó ní Portable máa sọ̀kọ̀rọ̀ sí Don Jazzy pé ó má kùnà láti ràn án lọ́wọ́ nídìí iṣẹ́ orin kíkọ. Nínú fọ́nrán kan tó wà lójú òpó ayélujára Portable, ó ní Don Jazzy ó kàn lóun gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún àwọn olórin tó wà ní abẹ́rẹ́, ṣùgbọ́n ó má kọ̀ láti ràn án lọ́wọ́. Don Jazzy ń lò mí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ni fún àwọn olórin tó wà ní abẹ́rẹ́. Portable ní kí Don Jazzy kó yé lóun láti ṣe ìwúrí fún àwọn olórin tó wà ní abẹ́rẹ́ mọ́, ṣùgbọ́n kó ràn náà lọ́wọ́. Ẹ̀wẹ̀, Don Jazzy ó ti jẹ́ kó di mímọ̀ pé òun ni òun fi owó ńlá náà inú òun fi ránṣẹ́ sí àpò àkáǹtì VDM. Àdúràgbà Olúwatóyìn ló ń jábọ̀ láti iléeṣẹ́ Àdúràgbà Garden online TV. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o.